Yamisma for Tremo, or say, oh my God, ye and Grassy for Yamina Sambo. Yamina Samno, and Moon Jenny, and Grassy for home. Or see the Emina, Sofia, Eta, Tayan, Ebi, and now, sending a Miss Mafra Tremo, or see so no big girl in the walls or no yet, so giant our number, Papian. Or see a big girl, you know, higher, I just say a dear home. She ya Miss Mafra saying no brother. So some dear na Sanya, so some never see a buy one so a cast or worry, Miss Mafra sanity, or whatever your baby out the young, or sell a bravo, or probably or Payari and all the amount. Miss Mafra say, wait, or the young work of him down, no piano or bedroom is only the dish she wants. The Miss Mafra say, yeah, I bet you know how or didn't start to you soon now, you dear. No sister suma high and no friend I've seen conforto ha akasai na se omu bibisa eno nkyerese nipa no so fibi na ye no anase ono akasa no mpo ye be nyame so wa scientist so suma ha nipa no ono saa so no no nyame so afra wa friend na mana be simi so akasa nyame so afra se ode ne sa tu so no o tuofu so medium na po so ye obi a oda osum da esa so bi ne woda and now then is so our two so no esi biom ohu ni biom nyame so wa say nimge eni a ye nkwase for onyame na say mo wa ba mo na wa ba nkwase o don nkwase ma nso ma wo ja o so na o ja hi daga nan le wa ba nkwase nyame so wa say ya e go ha de o nkwase we mu no opija ni nsa no nhwe no wa wo do wa bi ye du ni wa nkwase na be nwa ọ ba sorry ebe mbi sa model so wa mo wo mi tu wo na wo nwa no tu wo mo be Jesus wa so de mo tu wo ma ra wo ni ma no tu wo na o ti na so da mo tu wo se tu wo ma ite so ye yo ba tu wo ma ndo wa o bo be oba se esu pe nya tra wara be nya wa e tu ada wo to ete yefura na yaba na me na esusu wa simu kwayo na so tuwa afana afuna ete na bu fo to beso kwan dadi o se ye papa kristianson oya bosonson na boswa o jero oba ya neba sa trinity osopum ana go hora abada da mo mi na madre yo ete tum oyi afere derem oyi kristianson derem na ga do da se o sa wo se tuwo ma o ya da na legra o ya na ya o ya wo ba se o ya mo sha so ka ro da bi ya ko kwa no so no asida I'm not sure. And say Osuma open ya na tuwo a se Abraham one go go da ko so ya me ya me a go bi ara ma da wa sa se do
Oya da da no da ma so fo ni na ko da ya na so ma ya na ambo da ma be na ono no ba ga na ya mo sumi ga na ha no ya mo sumi ga na so ibo mi na wo bra eno ko mo so fo wo go ma mi isma ma ya se no ni sa so ma ya se iba ya maka ni da mi ya ko pro suma ba o suma abe ono be yu e wo mu na asiboro si iwe enya hema ma ko ya mu kuma ina ya ko pon do ente de sanso na ya hema mu nkwada ente ya ko pon do ya ko ho ya la muka ente wonu no ba pa yi ya don start esubon ko ya me sumafo bisa se ya gu ha ye mu hwan na nkwa asori nipa miensa na bi puja mu sa nya me sumafo se o mu no mu di o mu adwen yi edwuma na ya mpuja yensa ye kire se ye kwa asori no bisa yen sa sorry aye ko ni tumi bi wo mu ana asori wo aye se ye di ehun edi mu aye ko bi ni tumi wo mu ya so ho se tumi wo mu adan ni abrabo enko yi adan na yare agu yesu adan ni yesi ye body Jesus so na so bra ni ye bra nya bi so ho se tumi wo mu adan ni ye ko sa ho no mu o se o kire se bebi aye no ni nyina tumi bi eni ho na bebi atumi wo nyamesum mu na nyamesum no eno na abepie ha ye friend asunje tutu sum onu nyamesum afra dia abai yemi so wa so be na nyina tumi bi eni ho na oka asisu akire ense Christosum eya bosonsum osibosum ya gina so no ya friend Trinity mamu atabosum ya wopum yemi so wa so eno na brofo di be daada ya di ya ho akogum a ya bre yemi so wa so tumi bi enim na sampo tumi bi enim no yemi so wa so se yewu a ye na himamu nko ya be bre wa sasi su sa ni ewu so a ahima boye osida bia oka so Kristo ni ba ku no nya himamu ekwa na chese nyame bia eni ho yemi so wa sa semwe oka da bia enti Kristo suma ye di ho akogum no enya nyame som e abosom nyame so wa se si tumi wo mu a ebo ya adani ekoso a yeko sa Kristo som no na yego so a yebre o hawo nya atete na amanye ne dan so nyame so wa se we nyina da no dise Kristo som no bososom yemi so wa se enche obesha ase obi subono besha ase nti ye pese edi yehu a ye ne bambo kesi a ebema ye kwan madachi yehu a ebenya ahemamu akono ye na mi mbeji se subo na ma fi de o ma boji na hinda da makan ayo da ka ko o wo ye hewe fi no o ye dan so ka don o ye na ko na ye wo hewe fi so na susu a wo ha wo ya ko do o ma ni fi o pe fi a wo ha wo ya ko bi intumbo nka ho ebe za ogu fese eme si ya wa eto ada wa to gbogbo onye ile itu transfer àwọn no ye tu slow wọ́n lè ba ko esusu ba tanta no wọ́n mu na be you tu su here another tanta no so ho e sa ada wọ́n ma o go rin sa embe bi o oni susu nkonko no bi so bo o saka na pe eya bambo se ku be tu se video nse yenda yera esapo a don sa yerdo so aba eto anu wonta o sha se wonta wa o sa wo go se jo o se eya babo eju sa a fe na amo su ko ko je esubo na emi ba mo ne be ma ye foro ala ni da abada ka da abada na o mo ko ko ba sna do ma ye na ata o ko ko ni to do oni esubo nti da mbiri obi anara wa ya ngoro oba obosu amra obosu ya misma fo kire mu se an waka kire se ya ye be gina la mu ha de ne sa tu yesu ni nyina no wayi ye ha afri yesu se an ha no wayi afri yesu ampa na de wo ni osisunsun a edi ye nya sunsun a etiti ye nya ba ku bia omu dosu ko ma mi ni fie sunsun a ha wo no papa fie sunsun a ha wo no omu dosu ntumi ka wo na ene kakra na eti mu na omu de wunya no eno ni wetu afri ho no na se na be ya fufo emma mbeka hu biom anafufo emma mbetete wo no eno ani sa wo baba no abeji susu kokon ni oja esubon na sa subon no na bebo ho ban ma sunsun fufo bi ntumi fie ekire emma mbetete obiom se si aya wetu de wo so ekoyi sunsun bia tumi mabiom ya mi so wa se sa bambo no de be ma se ba mi se wari a ubenya wari a be bia tumi hawo ana be bia tumi se ukwan se uto adi no ye nto na uban no benya sa
bambona afe yebeto wa de bibia bekoso a bibi ntumi nsai ne biom se yare na uyare na ohuto wa na afe wanya ohuto a yare na emma biom dem so ha se sa bambonu wo susun konkon ni oja esubo a odi be maye ti ye ti o nyina ye nya hoboa na afe yemra ne yembeji sa esubo no ye CRGP se pese ye bambo a CP sunsun a wetro free esu ensan kodane ne ho foforo nsa mabio no yemra ne yembeji sa esubo amache wa azembi engwapa no se ho no cartons wo je toro wa mo so nsu no cartons ọdún sáà tó wọ́n sọ wọ́n bọ̀ 10,000 baako mpere wọ cartons do wọ́n sẹ ní cartons náà ọdún máa sọ fún wọn fẹ́ ká sọ ẹ̀yànyà ètò ló ń sọ̀tọ̀ wọ́n gbà náà yìí wọ́n dáa dín ní orí yàrá àti àwọn wọ́n sọ ẹ̀yà náà gbọ́ngbọ́n ní àwọn ọdún sọ́tò fẹ́ àdúgbò ẹni sọ ẹ̀yà náà gbọ́ngbọ́n àná dàbọ̀ àwọn sọ ẹ̀yà mẹ́kọ̀ àtẹ̀yẹ̀ wọn àwọn yà mẹ́rẹ̀mẹ́rẹ̀ wọn àwọn wọ́n mú mọ́ kẹ́kẹ́ sẹ́jà ọ̀fọ́nà àbọ̀dàmọ̀kásá ní ìdáwọn ọmọ pẹ̀lú ọ̀sàkásá àrẹ́kẹ́ ló tà sí ìrẹ́gbẹ̀dà lọ́yà àbọ̀dàmọ̀kásá. dàmú ìṣe ẹ̀sùnsùn àwọn ọmọ àtọ́fọ́dún mú omi òlébẹ́ ọba tí wọ́n mú. bàtí wọ́n yóò ṣe ọ̀nà ọ̀fà tó rà ní ìsàn kátó ọ̀fìdó. náà fi dàmúdà ọ̀kẹ́ ìyípa ẹ̀sánwó bì. dàmúdà ní ìwé ẹ̀rí ní àyè mọ́ àkọ́. ẹ̀sì ẹ̀sùbọ̀ ní yàtọ̀ àṣẹ òbí àwọn ọmọ ìwé ṣe. Yàmísí wọn fẹ́ sọ ìkyerẹ́ mu na nípa wọ́n ṣá ọmọ ọdẹ ní nsá tó ọmọ so àná ọmọ kan kásá kristianfoɔ yẹ ká ní tọ́ọ̀sù ọmọ dọ́ọ̀sù bẹ́ẹ̀ 10,000 yàmísí wọn fẹ́ sọ ọmọ nyinaa ọdẹ ní nsá tó ọmọ so sáà kásá ní àyíra ẹtì sẹ ó jírí sẹ kásá náà wọ́n ká ní efi nyàmí àná efi sọ̀sọ̀ nkọ́nkọ́ àná efi nyàmí ní sunsun adé na ọdẹ ní nsá tó ọmọ náà kásá ní àtìkọ́ yàmísí wọn fẹ́ sọ wọ́n sọ ọmọ yí àánú àyè adwin ẹnna èyí àánú na saa kasa na yɛ ka ne nyinaa nyame so mo sunsun a ɔka sɛ ɔmo di yɛ nyɛ ɔmo na ɔmo tena yɛ mu a ɔmo ma yɛ ka saa kasa na yɛ hunu sɛ sunsun kɔnkɔn anaa yɛ sunsun na ma yɛ nyame sunsun na ma yɛ ka saa kasa no yɛm sɛ ɔmo nyame so mo afɛ sɛ ɔno ɔfrɛ saa kasa no sɛ ɛyɛ abɔdam kasa efiri sɛ kasa no nkyerɛaseɛ biara ne ho ntumi nyia no biara kwan biara so ɔsɛ ɛno no ɛyɛ abɔdam kasa saa na ɔfrɛ no yɛm so ɔmo sɛ ne nyinaa sɛ sunsun nyame sunsun na ma yɛ ka adé na ọdí ní nsa tu yẹ so asa akasa ní nyina etu etwa eti sẹ ọpẹ sẹ ọnya bambọ náà ọmọ yẹ susu kọnkọn ní ọjà sunsun bambọ esubọ no eti yẹ ahogbo anabra anabegye esubọ náà ọsọ nya bambọ a esipi. wọ́n ọ̀hún nyinaa wọ́n ayẹ tí ọmọ nyinaa dùn yẹn dẹ́ bíbí wọ́n bẹ̀rẹ̀ sọ àbẹ̀rẹ̀ dọ̀ bíyà lọ́kùtì yẹn bẹ́ẹ̀ kìí tààyè wọ́n yàn gbọ́ bọ̀ èsù máa wọ́n yàn gbọ́ èsù wọ́n bẹ̀rẹ̀ sọ à wọ́n hàn lórí ìṣòro bíbí ara yẹ dáàmú àsọ̀fún nínú nkùràsí nkùràsí dáadáa nkọ̀ ọ̀fọ̀n yàrá bí àtẹ̀wé bí àsọ̀fún mà mú mísà kọ́sọ̀n òbí mísà àsọ̀fún lẹ́sìn àsìyè bá ń ṣẹ̀ṣẹ̀ àsìyè nǹkan àwọn àbá òbí ọkọ̀ tó ń sọ àyè. yàrá yẹn sùnmọ́ fẹ́rẹ́ sẹ́ yẹn yẹ ti wọn ní nyinaa wẹ̀ jẹ́ àmà yẹn sẹ́ bíbí ọ̀họ́ ayé yẹn bisa ansa. Mr. Acho, Esibo, Matisse, Yabusi, Yabusi Preco, Yamo, Esu, Imprimi. Yo, I'm there. My banner bar, don't you have a castle in the day number? But I don't see the castle, Lava. No one bad. Yo, upon last one listening. I don't that I have a small one of our family. Máa wọ́n ti rán sọ́mi àgbà àṣọlẹ̀ ní àgbò ìmọ̀lẹ́. Bàbá ẹ̀ṣọ́ wọn ni ìrìn àṣẹ lẹ́sẹ̀ àṣàmẹ̀jọ tẹ̀lé o. Màtá bàbá ẹ̀ṣọ́ mi ayé ẹ̀kọ́ tó kó létí àwọn ọmọ tuntun mọ́bẹ̀rẹ̀ o. Tẹ̀wọ́n wọ́n tún wà lẹ́bẹ̀rẹ̀. Bàṣẹ àti oníbẹ̀rẹ̀ yẹn nà ìṣòwò mọ̀ rẹ̀ ẹ̀fọ́ àwọn ayẹyẹ. Mo kọ́ ṣẹ́gun àrẹ ìwọ́ tẹ̀fẹ̀. Mo kọ́ sẹ́ ìwé ìdòdó. Na àdúṣe ìwé mọ̀ àṣọ́pẹ́ pẹ́yẹ́ bá ọ̀rọ̀ ọbẹ̀ ọ̀sán à. Dẹ́gbẹ́ ayé àmọ̀tọ́ òmùsùlẹ̀ ọdún ìwọ̀n gbọ̀n yẹ̀ṣú. That's the other me. But it's a very much an ask. I didn't know myself, cousin. I was like, hey, Master, I'm not going to tell. But no, you're not going to tell them. Say, yes, what? Oh, yes, what they are. My company is going to go. Says, you should go for that. It was already. It says, no, from there, 1 year to go. What's after one goes? We want that up over. What about school? What about school now? Bible school now. Why do you have that?
àwọn kò so òkò sọ́mà ló lọ sọ yìí báwo sùn wọn. ẹ̀wọ̀n ẹ̀sọ́ aṣọ́bù wọn màá gbẹ́sẹ̀ àmọ́ ìbẹ̀rẹ̀ o bàbá ẹ̀sùnmọ̀ yìí rẹ̀ àṣẹ ẹ̀sùnmọ̀ ẹ̀sùn ẹ̀fọn bẹ́ẹ̀ wọ́n fẹ́ kẹ́ ẹ̀sùnmọ̀ wọ́n yẹ ẹ̀sùnkọ́kọ́ ẹ̀sùnmọ̀ wọ́n ṣàtọ̀ òun ṣé ògùn ẹ̀sùn. lọ́nà àwọn ọ̀fìn ọkọ̀ ẹ̀wọ̀n gbogbo ẹ̀sùn wọn náà wá sí dẹ́gbẹ́ ẹ̀sùnmọ̀ fi wá sí. náà bí ọ̀pọ̀ sẹ́ńtírìtì ọdún ìrẹsùn nípa ọgbọ̀n èso pé wọ́n wọ́n mú láti ọ̀sẹ̀ kẹtọ́s àmì àjẹ́ rẹ̀ ìṣúgbọ́ rẹ̀ lọ́wọ́ ọ̀họ́ tí màkàyẹ́ woman father tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ wọ́n sì rí náà ló fún ọkọ̀ ọ̀yẹ̀rẹ̀ ẹ̀sùn mọ́kọ́ fẹ́ mọ́kọ́ àwọn àṣẹ ìbánu nínú àṣìṣe orílẹ̀-èdè náà yẹ́gbẹ̀ lórí wọ́n fẹ́ fún ọṣọ lẹ́yìn fún sáàbẹ̀ ìwọ̀sáyé lẹ́yìn fún sáàbẹ̀ ìwọ̀sáyé na wọ́n yẹ fún mi sáà sáà fún mi sẹ́yìn sọ́ọ́ náà wọ́n ń sáà fún ọṣọ ẹ̀jẹ̀ ń yẹ kúrò ara ṣètò ìfọ̀ owó tí mo sọ ìdílé wọn lóòótọ́ ìfẹ́ àwọn sí ọ̀fẹ́ mọ́sùmọ́sì ni mo fọ́lẹ̀ bí i mọ́sùmọ́sì ni mo ẹ̀fẹ̀ mọ́sùmọ́sì ni mo ti ni mo àṣà náà sẹ̀yìn rà wọ́n sà pọ̀ ẹ̀fẹ̀ ọ̀fẹ́ akẹ́kọ̀ọ́ sì bí i mọ́sùm náà wọ́n sẹ̀yìn wọn. èyí bá ti ní ọmọ iṣẹ́ à ń lọ́ọ̀tù ọ̀dà wọ́n kẹ́kẹ́ mọ́tò wọn bá ìwé jáde tó ní ẹ̀fẹ̀ tó àṣùṣù ẹ̀fẹ̀ òbí ẹ̀yẹ ti bọ̀ ọ̀dọ́ àṣẹ bí àwọn ọ̀fún wọ́n yẹ kí ẹ̀sùn tó kọ́ yẹn lẹ́mọ̀dé ẹ̀sùn tó yẹ àṣẹ. ìgbà àtọ́kùn ní àwọn ọ̀fún tí àtọ́kùn ní ọmọ iná lọ́wọ́ sọ nítorí àwọn ọ̀dọ́ dáadáa àwọn ọmọ ẹ̀sùn tó ẹ̀gbẹ́ iye ẹ̀sùpọ̀ ẹ̀sùn iye ẹ̀sùpọ̀ òbí ẹ̀yẹ ẹ̀sùpọ̀ ẹ̀sùn ìdẹ̀rọ̀ ìmìlẹ̀ ọdún sọ àti òbíṣẹ́ òbíṣẹ́ bí ìhìn ara ní òbíṣẹ́ ọ̀pọ̀ òbíṣẹ́ àti olè pàṣẹ́dẹ̀ wọ́n dáadáa àwọn ayé òyìn àwọn ìmọ̀lẹ̀ ẹ̀sùn ọkọ̀ ẹ̀dẹ̀. ìbàjẹ́ o yẹmi sumi ni mi sẹ asọrọ anka ọkọ no ẹna nke ẹbọ ọsù o mẹmbẹ mímẹ nkọ asọrọ ha no bẹtùmá abọ ọsù sáà wọn ayẹ yìí anato bi fúfurú bẹtùmá abọ ọsù sáà. àwọn ọ̀rọ̀ ẹbí sọ àṣẹ àwọn ọmọ ìlú ọ̀fìn àwọn ọ̀sán àkókò ìkọ̀ ọ̀kọ̀ máa ń kọ́ ọ̀rọ̀ ọ̀bẹ̀rẹ̀. sèyí ẹ̀sùnmọ̀ ọ̀yọ̀dá àmọ̀ mọ̀ àdàsà ìyẹn ní òbí ẹ̀rọ tó máa hà òbí ṣùṣù bẹ́ẹ̀rẹ̀ tó máa hà òbí. lórí wọn sá àyẹ̀wòtì na wọ́n yìí náà bẹ́ẹ̀ yẹn ní ọ̀sán wọn bẹ́ẹ̀ tukọ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní èsùn 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 tó ní ìbáta ní wọ́n bá wọn sọ̀tẹ̀ ẹ̀ náà dà náà bọ̀ nàbàrà ní ìwé ẹ̀rí yẹn hàn ọ̀sán yìí èsùn káàkiri ní kéré wọn ní kéré wọn ní ètò ìkọ́ àyè máa ń wò ó fún ògbó ẹ̀sùn wọn ara fún ọ̀họ́ ṣùṣù tó gbọ́dọ̀ wọ̀ ọ̀rẹ́ ọdún náà ti wọ́n wọ́n ọ̀tá báyìí náà ọdún máa sọ fún káàkiri òfin mi bẹ́ẹ̀ yọ ọ̀yà ti wọ́n rà sọ. kọ́sọ̀ orí náà wọ́n tẹ̀yìn àwọn wá sọ̀rọ̀ wá gbọ́n wọ́n olùkọ́ àti ọ̀pọ̀ gbà. olùkọ́ àti ọ̀pọ̀ sẹ́ ǹsáàsì ìbísí àbí èrè náà wọ́n sàásì ń sára yẹ nítorí yẹn lọ́wọ́ ń sàásì. Question I had. You saw the neighbor of a and they are funny. One of the questions, I'm not the one. I'm not uncle. Yeah, can talk. Yo, now this one for actually you move question they can be say na so for nature they say so boy born back pay. And this one for say enye no kre. So boy anya ni nyina anya so boy papa na so boy anka wo ho a e be brother samani ye Yesu ojama na chiri de fo no. Na so abrofo no kokun wo mu nyina wie ye no sa tumi a odi ma wo mu ahodi bo Yesu no. E free asase ni so. Na no na abrofo ni de Trinity bo so mu de be she hu a ọmọdé nípa ọmọdé kyerẹkyerẹ yẹn kọfọ yẹ ọmọfọ ọmọ wọn asọfọ yìí ẹnna ọmọdé bọ Yesu yàgbé sọmọ fún ẹsẹ ọmọkọ Bible school náà níbi ọmọsùn ẹnu wọn na sáà Yesu bọ no èmi àsànsẹ ní sùgbọn. ẹnna nọ nsá wọn bọ ẹsẹ ẹ bẹjọ ànsá nọ nsá náà alùpàá náà wọn bọ ayọ bẹsẹ àdó yẹ wọn ní fún adùn bíẹ. kọ ètò ìlú sọmọ fún ẹkyerẹ yẹn mú sẹ. Esubo bi anya asase ne subu na esubo a ewo ho do sanka unsa ka eni hu kwa se ube e wa asase no so eni hu kwa se
uteti ubaha wasase so na sase so boni wanti ni yebre o kire mu se Roman sofo penny papa na friend no se ombehwe no no ko ni che no ode ni sa tu ni so na papa ni yare no ko o hwe ni na che se busu ntini mu na mismo fa se sa busu ma ntini mu ye Trinity busu mu na ntini mu na mismo fa se enti se su esuboni ye ejuma adan ni yebre wasase so Subo bi ani ho de be mo wonya bambo subo be ma wonya bambo ma on bi obe wasase subo ko so ma no eno no de abasisi ani enti wo kire osise osu pe subo na ube tina ko no wa be abo ni se de ti sa na ope ni bia fan sa no no eno enhano na no kuwu a osura ni man so sanka ti mo so for se subo awo ni na brante ba ko su sa nya bi so for se onu ni se asori awoko na se ubosu won na nya bi so for kire mu se esubo ni mbodi aye ni ma ya wo ho no dia so for ni de nya esubo ko pedia brother sama papa na efi nya mi no eno na aba sisi ya no nti se o pese odo abo no nko yi a se nya ma sisa wo mu a bra na be ji sa esubo no na nya bi so for kire se abrabo no asai ubi akori nseni nseni empenifo ne kan no na o de je esubo na wo bo se bambo ne bema ese nsana onum ne enye wani nti wa wani beti obeja Openi uwe na uyiri no we usima ne ma na wo wa beji esubo no kona ko fa ne bra wo pe bambo ba ne de on peso ya bambo kan na ko Amia na medum no na meka okay Oba inteja Gabi bufui. Oh, gabi bufui. Gaba de. Me fin pa de ba ko dem bo mi yes. Yes. The pro. On kwa nomba. Obeba. Mba. Obeba. On kwa. O say ya tias. Don't laugh.